ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Ọmọlúkà yín náà ní lẹ́ẹ̀kan sí. Mo kí wa pé Oòduà á gbé gbogbo wa kò ní gbé ọ̀dàlẹ̀ láéláé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwa ọmọ Yorùbá, Ọlọ́run ló kẹ́ wa, Ọlọ́run ló fi ohun gbogbo kẹ́ wa. Ó fi ọgbọ́n àti òye ó fi kẹ́ wa. Ó fi àwọn ọ̀rá ilẹ̀ ó fi kẹ́ wa. Ó fi ohun gbogbo tí ẹnu ń jẹ ó fi kẹ́ wa. Kò sí nǹkan tí ẹ̀dá ń fẹ́ láyé tí Ọlọ́run ò fi kẹ́ ìran Yorùbá. Ṣùgbọ́n mo máa ń tẹnu mọ́ gbogbo ìgbà, àwa tí Ọlọ́run kẹ́ tó yìí, àwa gangan ni ìyà wa ń jẹ jù. Àwa tí Ọlọ́run pọ́n ló tó yìí, àwa gangan ló wá dàbẹ́ ni pé àárí tó. Ọmọ ẹlẹ́ran wa àwárí egun jẹ, ọmọ aláṣọ wa àrákìsà tí ẹ fi bora. Nínú ìrìnkèrindò wa náà la fi dé ọ̀dọ̀ bàbá wa, aṣíwájú ilẹ̀ Yorùbá pátápátá. Ọlọ́run tí ẹ wá pọ́n mi lé, mi ò wá bá bàbá wa aṣíwájú ilẹ̀ Yorùbá nìkan, mo wá bá igbákejì wọn, wọ́n jọ wà ní ibì kan ní orílẹ̀-èdè Benin, níbi tí a ti ṣe LOC wọn bí. Ẹni tí gbogbo yín ti mọ̀ ni, àwọn ni bàbá wa Professor Akintoye. Bàbá àwọn ọmọ Yorùbá ní wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kí àwọn ọmọ yín pátápátá wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá o, gbogbo ọmọ Oòduà, lóko lómi, ní Nàìjíríà, ní Benin Republic, ní Togo, and every country in the world. Mo kí gbogbo yín o, l'Amẹ́ríkà, ní Britain, ní Germany, ní Brazil, everywhere. Mo kí gbogbo yín. Ẹ ṣeun bàbá mi. A kú àsìkò yìí o, àsìkò bó ṣe ń ṣe wálé nìyí o. Àsìkò tó gbà wípé ká kóra wa pọ̀, ká gbára wa sílẹ̀ ni o. Ọlọ́run á fi ọgbọ́n àti òye yẹn yé wa. Òótọ́ a fẹ́ràn, àwa Yorùbá fẹ́ràn ká máa sọ pé èmi ká kó organisation kan lọ ká máa bú gbogbo organisation yòókù. Ẹni tí a ò mọ̀ ká máa purọ́ mọ́, because ó ní nǹkan tí à ń wá. Ẹ jẹ́ á má ṣàwọn yẹn kúrò for now. Àjàbá yá ńgbà tójú bá dilẹ̀ tá a gbára wa sílẹ̀ tán, àlẹ́ wa máa ṣe tójú wa. Bá a lè máa hùwà àwọn yẹn léèní ká ráyè gbára wa sílẹ̀ o. Àti gbára wa sílẹ̀ dẹ̀ ti súnmọ́lé. Ọlọ́run ṣiṣẹ́ rẹ̀ lọ́nà àrà tó ga fún Yorùbá. Tẹ́ bá wo àwọn tó dì wá mú, Ọlọ́run ti ń tú wọn ká fúnra ara wọn. Àwa tí wọ́n dẹ̀ rò pé wọ́n so mọ́lẹ̀, Ọlọ́run ti ń yọ wá kúrò nínú ìgbèkùn yẹn. We are a people whom God loves. Ẹ ṣé ẹ kú iṣẹ́ náà o. Ẹ ṣeun bàbá mi. Ẹ má jẹ́ kí àwọn kankan dẹ́rù bà yín. Ibi tó bá bá ọkùnrin ló yẹ kán bá ọkùnrin o. Kò yẹ kí àwọn kan wá látòkèrè àánú wọn kó ìbámu pé ọkùnrin kan dání. Ẹ̀yin ti wà nílé ara yẹn, ẹ plan. Gbogbo àwọn tó ń rí jẹrí mu nílẹ̀ Yorùbá mọ̀ ń ránṣẹ́ sí yìí o. Ẹ má sùnnù, ẹ má rò pé ẹ ti rí jẹrí mu. Ẹ̀yin ti lọ sí yunifásitì, ẹ ti gboyè ńlá, ẹ ti di ẹnjìníà, ẹ ti di lọ́ọ̀yà, ẹ ti di àwọn nǹkan kan ò lè ṣe yín, nǹkan kan lè ṣe yín o. Àwọn Fúlàní ò mọ irú gbogbo wọ̀nyẹn o. Wọ́n dẹ̀ mọ ẹni tí ó jẹ́ ńlá, wọn mọ ẹni tí ò jẹ́ ńlá. Ẹnikẹ́ni tí ọwọ́ wọn bá náà máa pa sọnù. Ọmọ kan sọ fún mi pé ní eré àdúgbò wa nílé Kílẹ̀kọ̀ pé àwọn Fúlàní ń lérí pé we are now about 10 to 1 to the population of Yoruba people there. Gbogbo tẹ́ bá gba Fúlàní kan sílé á lọ kó àwọn yòókù wá. Inú yẹn á máa dùn pé ó ti kérò wá, ilé yín ti sìkí ọ, ilé yín ò sìkí ọ. Wọ́n plan bọ́n ṣe máa destroy family yín ni o. Ẹ jẹ́ kó rí wa pé wá, tó time kó rí wa pé wá, kí kálukú ṣètò àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ Yorùbá tó wà ládùúgbò, ẹ kó wọn jọ. Kẹ́ sọ fún wọn wípé ẹ má jẹ́ kí àwọn Fúlàní gba àdúgbò yìí lọ́wọ́ wa o. Ẹ má jẹ́ kí Fúlàní gba ìletò yìí lọ́wọ́ wa. Ẹ má jẹ́ kí Fúlàní gba àdúgbò yìí lọ́wọ́ wa ní ìlú ńlá yìí. Ẹ má jẹ́ ká àdúgbò káwọn Fúlàní gba stéètì yìí. Gba stéètì yín lọ́wọ́ yín o. Nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn, àwọn Fúlàní ò gbà pé Ọlọ́run pé
ẹ̀yà kan wà tó ní ilẹ̀ tí Ọlọ́run fún láti pinlẹ̀ ṣayé wá wọn ò torí àwọn fúnra wọn ní wọn kọ́ lérí wọn kọ́ fíléèjì kan rí wọn ṣe àwọn ń káàkiri lórí ilẹ̀ gbogbo èèyàn ni wọ́n dẹ̀ ti wá gbà pé ilẹ̀ Yorùbá Ọlọ́run lè fún wọn náà táwọn bá lè lé Yorùbá kúrò bá àbí tó suppress Yorùbá Ọlọ́run fún wọn nílẹ̀ ibẹ̀ náà nìyẹn nǹkan tí mo ń sọ mo ti rí lọ́nà púpọ̀ nígbà táwọn ọmọ Ifẹ̀ àti àtàwọn ará Sábó àwọn Fúlàní Haúsá Fúlàní tó ń jà ní ọdún bíi 3 sẹ́yìn àwa tá a jẹ́ àgbààgbà Yorùbá wa lọ sí Ifẹ̀ pé ká bá wọn sọ̀rọ̀ àbáwọn èèyàn ti wá sọ̀rọ̀ níwájú ààfin ọdún ńlá tó wà níwájú ààfin ní Ifẹ̀ àwa lọ bá àwọn Fúlàní àti Haúsá ní Sábó nǹkan tí lídà wọn sọ fún wa jọ yẹn nígbà tó kí wa dáadáa àgbà kí àwa lákọ́ kí pé àgbà fẹ́ kí irú ìjà ìṣẹ̀lẹ̀ mọ́ ọ àmọ̀ pé ẹ lùsẹ̀ èrò púpọ̀ but ìwà tó fa irú ìjà yẹn ìyẹn má máa mọ àwọn èèyàn wa ò kí ń pàjèjì ńlẹ̀ wa o ìgbà tó dẹ̀ máa dáhùn ó dá wa náà ó kí wa náà dáadáa ṣùgbọ́n ìgbà tó yá ó bẹ̀ sí sọ nǹkan tó rí ẹ̀ lè wà lọ́kàn ẹ̀ nǹkan tó dẹ̀ sọ níjọ́ náà ni pé ẹ gbọ́ bàbá àwa ló ń bá sọ̀rọ̀ yẹn Ọlọ́run ló ní ilẹ̀ nǹkan tó sọ nìyẹn o Ọlọ́run ló ní ilẹ̀ òótọ́ ni pé ní ìpilẹ̀ṣẹ̀ ayé Ọlọ́run fún bàbá yín Oòduà níbí ìpẹ́kẹ́ àtòun àti ọmọ ẹ̀ láéláé ká máa lò ẹ̀dẹ̀ tí ń lò for thousands of years ṣùgbọ́n Ọlọ́run náà ò sọ pé òun kọ́ lòun ní o Ọlọ́run ló sì ní o ó dẹ̀ lè gbà á lọ́wọ́ yín kó fún another nation. Kó fún wọn. Agbára. Ọ̀pọ̀lọpọ̀ máa ń béèrè pé bàbá ń gbà tán sọ yẹn sí yín kí ambassadọ̀ là wà Yorùbá ọ̀ràn wa ká lọ jà ń bẹ̀. Àwa máa gbọ́ nǹkan tí ẹni mi sọ àwa gbọ́dọ̀ ló lọ ronú sí. Ara inú tí mo rò sí ni pé mo ní ẹ jẹ́ káwa Yorùbá jáde kúrò ní Nàìjíríà. Ara inú tí mo rò sí mẹ́sẹ̀gì ìjọ yẹn nìyẹn. We must find our way out of Nigeria. Kì í ṣe dandan lọ́rọ̀ Nàìjíríà but dandan ni ká defend the family wa. Bẹ́ẹ̀ni. Dandan ni ká defend àwọn aya àti bàbá tó bí wa. Kò yẹ kí a wà láyé kí àwọn kan wá lọ máa rí ìpẹ́ ẹ̀gbọ́n wa obìnrin àbàbúrò wa obìnrin tó lọ sórí oko àbí tó lọ sọ́jà irú wọn yẹn ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ àwọn ará bí nǹkan tán fẹ́ fi dẹ́rù bà wá tán fẹ́ fi subdue wa nìwọ̀n yẹn ẹ jẹ́ ká sọ fún wọn pé wọn ò lè subdue wa o ẹ kú iṣẹ́ náà ẹ kú iṣẹ́ múra síṣẹ́ náà ẹ tí ì kú iṣẹ́ mo fẹ́ kẹ́ẹ̀dìdé kẹ́gbẹ́ ní ìletò kọ̀ọ̀kan ẹni tó bá rí jẹ tó rí mú bẹ̀ kó àwọn ọmọ kéékèèké jọ kẹ́ organize bẹ́ẹ̀ ṣe máa defend the village yín ní ìlú kọ̀ọ̀kan ẹ kóra yín jọ kẹ́ ṣètò àwọn ọmọ yín ẹ má fi wọ́n sílẹ̀ kán máa wọ́de káàkiri ẹ sọ fún wọn pé wàhálà ń bọ̀ but àwa lágbára tó láti fèsì wàhálà ọkùnrin làwa ọmọ jagun ni àwa tí wọ́n bá wá wọn bọ́kùnrin ẹ jẹ́ ká ṣètò bẹ́ẹ̀ o ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ yín nìyẹn o ẹ kú iṣẹ́ o mo mọ̀ pé ẹ lè ṣe o mo mọ̀ pé agbára wà ibi tí wọ́n bá bọ́kùnrin náà ń bá Yorùbá o ẹ kú iṣẹ́ o. ẹ ṣé bàbá mi dádì igbákejì alànà gbogbo àwọn ọmọ Yorùbá náà kí yín o wọn lè kú iṣẹ́ ìlú ẹ bá wa gba àwọn ọmọ Yorùbá nímọ̀ràn ní ṣókí lórí ọ̀rọ̀ petition tí à ń sign lọ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ni mo kí gbogbo ọmọ Oòduà petition tá à ń sign yìí ó ṣe pàtàkì òun ló máa fi hàn gbogbo ayé pé a ṣetán láti kúrò ní ìyà láti kúrò ní ìṣẹ́ a ṣetán láti kúrò lóko ẹrú Nàìjíríà torí náà mo rọ gbogbo ọmọ káàrọ̀ oòjíire ẹ jọ̀ọ́ ẹ fọwọ́ sí a kàn pé ní 5 million ní kò sí nǹkan tó ní kó má pé 10 million àbí 50 million àbí 20 million the more the better torí a gbọ́dọ̀ kúrò ó di dandan èmi náà kàn fẹ́ kí alànà lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ àsìkò tá a wà yìí lágbára púpọ̀ àwa Yorùbá ogun ti débodè a gbọ́dọ̀ gbáradì lásìkò yìí nìsín gbogbo àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kò gbọ́dọ̀ sí ẹ̀tanú kò gbọ́dọ̀ sí àǹbínú síra wa ogun ti dojúkọ wá báyìí ogun ti wọlé tọ̀ wá
so ká gbáradì ká jà ká gbára wa ẹnìkan ìgbàlẹ̀ bàbá ẹni lọ́wọ́ ẹni àwọn àtọ̀húnrìn wá wọn gbọ́dọ̀ wá gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa ká dúró bí ọkùnrin ká ṣe nǹkan tọkùnrin ń ṣe ká lé wọn padà síbi tí wọ́n ti ń bọ̀ àtọ̀húnrìn wá ni wọ́n nǹkan táwa ní wọn ní wọn ọ̀dẹ̀ mọyì wọn bìkítà fẹ́ mi kò sí nǹkan tó jọ wọ́n lójú kò sí nǹkan tó lè bàjẹ́ wọn ò fẹ́ lọ síwájú kọ́kọ́ máa rìn káàkiri inú igbó náà ni àpàdé yàtọ̀ sí wọn àwa ń rán àwọn ọmọ wa níléèwé à ń tọ́jú àwọn ọmọ wa ẹ wo bọ́n ṣe sọ gbogbo ẹ̀dá ní ìsìn ọmọ lọ iléèwé á jáde kò ní ríṣẹ́ ṣe orí pé kó lọ máa gun ọ̀kadà àbí kó lọ máa kọ́ṣẹ́ télọ̀ àbí kó máa kọ́ ọmọ ṣe ń ṣerun láwọn ọmọ tó yẹ pé orí wọn pé wọ́n kàwé wọ́n gboyè tó bá kúrò Nàìjíríà tó ń lọ sí ìlú òyìnbó wọ́n máa ń dángájíá ju àwọn ọmọ òyìnbó gan lọ nígbà bá dọ̀hùn ó ṣe á jẹ́ pé wọ́n á wà nílé àǹfààní ò ní sí fún wọn láti lo ọpọlọ tọ́lọ́run fún wọn láti tún ilẹ̀ wọn ṣe ìdí rẹ̀ tàbí gbọ́dọ̀ kúrò láàrin àwọn èèyàn tá à ń sọ yìí o kò sí tàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ kúrò láàrin wọn tó gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ká gbé ẹ jẹ́ ká múra láti gbé Ọlọ́run á tì wá lẹ́yìn Odùduwà náà á tì wá lẹ́yìn à ń bọ́ lóko ẹrú Nàìjíríà láṣẹ Èdùmàrè. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣé gan. Bàbá mi ẹ bá wa parí gbogbo ẹ kẹ gba àwọn èèyàn wa nímọ̀ràn sí kẹ dé tí bàbá sọ ládé lórí petition. gbogbo ìmọ̀ràn tá a ti gbà lórí petition tá a sọ fún yín báyìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ tẹ́wọ́ gbà kẹ́sì fi ṣe ṣẹ́ṣe. Kò sí nǹkan tí anybody lè ṣe sí Yorùbá tí àwa fúnra wa ò bá fi sí ara wa. Ẹ má máa jẹ́ ká máa bú ara wa káàkiri ká máa sọ pé èèyàn kan àwọn kan ò mọ̀ ṣe àwọn ìwọ̀nba tí kálukú bá ń ṣe ẹ jẹ́ ká máa dúpẹ́ ká dẹ̀ máa yìnbọn sí. Irú àwọn tó bẹ̀rẹ̀ wípé ká máa ṣe petition 5 million yẹn ẹ jẹ́ ká yìn wọ́n ká dúpẹ́ lọ́wọ́ wọn ká dẹ̀ bá wọn múra sí. Irú àwọn tó sọ pé rárá wọn ní ṣe election nílẹ̀ wa mọ́ tán lọ sùn sí court ní Àkúrẹ́ àti ní Adó Èkìtì àti Òṣogbo ẹ jẹ́ ká yìn wọ́n ká support wọn. Àwọn ọmọ tó sọ pé wọ́n fẹ́ máa kó jọ tó ń pè ní àṣàgbẹ̀ṣẹ̀ṣọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ká jẹ́ kó ṣeé ṣe. Nǹkan tí ìbáà jẹ́ nǹkan kékeré báyìí ní anybody or any group bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá tó máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn Yorùbá ká sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀. Ẹ jẹ́ ká má máa sọ pé organisation tèmi kọ́ ló ṣe dáfọ̀ nǹkan burúkú ni nǹkan tó bá ṣe dáadáa ò bá àfẹnu sọ pé burúkú ni Ọlọ́run mọ̀ wípé ẹni tó ní ká collect assignation petition 5 million kan dáadáa ló gbé síwájú. Ẹni tó ní mọ̀ ní ṣe election nílẹ̀ wa mọ́ tó lọ sí court nǹkan dáadáa ló gbé sílẹ̀. Ẹni tó ní àwọn abẹ́sí kówó jọ láti ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ìjà yìí nǹkan dáadáa ló gbé sílẹ̀. Ẹni tó ní àwa Yorùbá organizations ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká jọ máa ṣe àwọn kinní kan pọ̀ nǹkan dáadáa ló gbé sílẹ̀. Ẹ jẹ́ ká máa support ara wa ká má máa sọ pé èmi kọ́ ló ṣe dá fún nǹkan burúkú ni ẹgbẹ́ mi kọ́ ló ṣe dá fún kìí ṣe nǹkan dáadáa. Ẹ jẹ́ ká gbé yẹn jù sọnù. Ẹ jẹ́ ká support ara wa kí gbogbo organisation wa lè máa fọwọ́ sọ̀yà pé àwọn organisation báyìí nǹkan dáadáa ni wọ́n ṣe tọ̀ nǹkan dáadáa ni gbogbo wọn ṣe. Ẹ̀yin ẹni kẹ́ jẹ́ káwa Yorùbá fọwọ́ sí o. Ó dáa. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín gan-an jù nìyẹn. A lè kóra sínú organisation kan náà á ṣòro àwa Yorùbá. Àwa Yorùbá a lè kóra sínú organisation kan náà. Ṣùgbọ́n bá a ṣe jẹ́ organisation tó lọ bí 200 ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe. Kóhun wá ṣe kan. Ká so wọ́pọ̀. Ká tira wa lẹ́yìn. Ká tira wa lẹ́yìn. Má máa jẹ́ ká máa dójú ti ara wa. Ká máa sọ̀rọ̀ ara wa ní burúkú. Ká máa purọ́. Àwọn ọmọ tó ní media presenter mo bẹ̀ yín pàápàá mo bẹ̀ yín lénìí. Ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu yín ni ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó support ìjà yìí. Ẹ má drag ara yín down. Ẹ má drag any Yorùbá man down.
tó bá lẹ́ni tó bá wá síwájú ẹ̀ tó sọ pé organisation tiwa ló ṣe lé àwọn èèyàn burúkú ni wọ́n ẹ̀ sọ pé ẹ̀ kì í gbé yẹn jáde ní ètò tìyín pé ètò tìyín ò gbàrú ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn mo fẹ́ bẹ̀ Yorùbá ọ̀rọ̀ Yorùbá ní kẹ́ máa support the individual tó gbé kinní kan burúkú sápò tó ń gbé bọ̀ tó bá lóun fẹ́ wá sọ́dọ̀ yín ẹ má gbà fún o mo kí yín púpọ̀ ó dàbọ̀ ẹ ṣé o tó a ní rí ju báyìí lọ ẹ ti rí i pé àwọn èèyàn ń pe bàbá wa lóríṣiríṣi ẹ jẹ́ ká yọ̀ǹda wọn tó bó ṣe rí òun ni ẹ ti gbọ́ yẹn nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ìran Yorùbá a máa bọ́ lóko ẹrú ìgbà díẹ̀ náà ló kù àsìkò díẹ̀ náà ló kù tí wọ́n fà parí ẹ̀fà tẹ́rù àdòmìnira débi ọ̀jàgà fọ́mẹ́kẹ́ yóò sì wá dáyò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá wa pín ẹ ṣí ẹ kò ní ju báyìí lọ ẹ tún jẹ́ ká pàdé tó bá di ìrọ̀lẹ́ tàbí tó bá di lálẹ́ ẹ ṣé o Ọmọlúkà yín rèé ẹ pín.